èyí ni ìdí tí ilé-ẹjọ́ ṣe dá olórí Naomi àti Oríyọmí Hamzat sílẹ̀ tí wọ́n ní kí wọ́n máa lọ lálàáfíà ara. ààrò kan kì í gbóná janjan kó má rọlẹ̀, làálàá tó bá ròkè ilẹ̀ náà ló ń bọ̀. ìgbẹ̀yìn ọ̀rọ̀ ló jà, kò sóhun tó le tí kò ní í dẹ̀rọ bí a bá ti na sùúrù sí i. ọ̀rọ̀ yìí ló bá ohun tó ṣẹlẹ̀ sí ìyàwó Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ olórí Naomi Ìṣílẹ̀kùnọlá Ògúnwùsì àti ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò Àgídìgbo Oríyọmí Hamzat pẹ̀lú ẹnì kẹta wọn Abdullahi Fasasi mu. ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ogúnjọ́ ní ilé-ẹjọ́ gíga ìlú Ìbàdàn, adájọ́ Kamarudeen Ọláwọyìn ní kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa lọ lálàáfíà. orin ẹni òjò pa tí Ṣàngó kò pa kó máa dúpẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń kọ nítorí ọ̀rọ̀ náà le díẹ̀. ajá tó bá sì re ilé ẹkùn tó bọ̀, béèyàn bá ń kí ajá kú ewu kó máa kí ẹkùn náà pàápàá pé ó kú ewu ni. nígbà tí ọ̀rọ̀ yìí le débì kan, kò sí ẹni tí kò rò pé ẹ̀wọ̀n ní kí náà yóò padà já sí, ìyẹn tí wọn ò bá dájọ́ ikú fún wọn. àgàgà nígbà tí ìjọba fúnra wọn múra sí ọ̀rọ̀ náà, tí gómìnà Ṣèyí Mákindé sì lérí pé kò sóhun tó lè ṣẹlẹ̀ o, àwọn yóò bá Oríyọmí àti olórí náà ṣe ẹjọ́ ṣáá ni. nítòdodo èèyàn kò lè bú ìjọba rárá nígbà tí irú ohun tó ṣẹlẹ̀ yìí bá ṣẹlẹ̀. bí ìjọba bá wà tí kò wí kinní kan tàbí tí kò ṣe bí wọ́n ti ṣe yìí, inú àwọn èèyàn fúnra wọn kò ní dùn. nígbà tó bá yá, ohun tí wọn yóò sì máa sọ ni pé àwọn tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí nítorí ẹni àkọ́kọ́ jẹ́ olórí láàfin Ọọ̀ni Ògúnwùsì tẹ́lẹ̀, tí ẹnì kejì sì jẹ́ alága iléeṣẹ́ rédíò tó lókìkí, ìyẹn ni wọ́n ṣe fọwọ́ ọlá gbá àwọn ẹni ẹlẹ́ni tí ọmọ wọn kú lẹ́nu, tí wọ́n sì fi àwọn tó ṣekú pa wọ́n sílẹ̀ kí wọ́n máa lọ. àmọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé fi hàn aráàlú pé ìjọba wà lẹ́yìn àwọn. nígbà táwọn náà sì ti rí ibi tí ọ̀rọ̀ náà ń lọ, àwọn aráàlú yìí kan náà ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé oore làwọn èèyàn méjèèjì náà fẹ́ ṣe, kì í ṣe pé wọ́n wá ikú ẹnikẹ́ni, pé kí ìjọba má fìyà jẹ olóore. ohun tó ṣẹlẹ̀ náà àmúwá Ọlọ́run ni. nítorí pé àwọn aráàlú fúnra wọn ni wọ́n ń sọ báyìí, ó mú nǹkan rọrùn fún ìjọba láti lè tú àwọn èèyàn náà sílẹ̀, tí ìjọba fúnra rẹ̀ sì ní àwọn kò lè bá wọn ṣe ẹjọ́ kankan. èyí tó fi hàn pé ìjọba náà mọ̀ pé oore ni Naomi àti Hamzat fẹ́ ṣe. fún gbogbo ẹni tó bá ń fọkàn bá ọ̀rọ̀ náà bọ̀, ṣebí ọjọ́ 18 oṣù kejìlá December 18, 2024 tó kọjá yìí ni olórí Naomi lóun fẹ́ fi àwọn nǹkan oríṣiríṣi tọrọ fáwọn ọmọdé àti owó fáwọn aláìní kí wọ́n lè rí nǹkan ṣe ọdún kérésì àti ọdún ńlá, kó má ṣe pé lásìkò tí gbogbo àwọn tó ní lọ́wọ́ ń ṣe ọdún wọn, àwọn aláìní yìí wà níbì kan tí wọ́n kà kò sí, nítorí tí kò sí ohun tí wọ́n yóò lò láti fi ṣọdún lọ́wọ́ wọn. ohun tó fẹ́ ṣe nìyí, bẹ́ẹ̀ ni kì í ṣe àkọ́kọ́ tí yóò ṣe nìyẹn. ó ti ṣe láwọn ìlú míì tẹ́lẹ̀. Ìbàdàn ló kàn ní 2024. ohun tó ṣe gbé ètò náà wá nìyẹn. àlejò kì í ṣòbéébé, ọmọ onílùú là á tẹ̀lé bí a bá débi tí a kò ti mẹ́nìkan. ohun tó jẹ́ kí olórí Naomi kàn sí Hamzat rèé pé kí òun àti iléeṣẹ́ rédíò Àgídìgbo jọ ṣètì náà láṣẹ dùn. irú nǹkan báyìí kò sì ṣàjòjì sí Oríyọmí àti iléeṣẹ́ Àgídìgbo. ní ẹ̀rọ agbágbé bá gba iṣẹ́ ọ̀hún ṣe tí ìkéde sì bẹ̀rẹ̀ lákọ̀tún lórí ohun tí wọ́n fẹ́ ṣe. ìkéde yìí làwọn èèyàn gbọ́ tí kálukú sì ti múra. àmọ́ òjò bá àkùrọ̀ jẹ́, iṣu jọba lébè, nítorí àwọn èèyàn kò dúró kí ọjọ́ ètò pé tí wọ́n ti ń lọ síbi tí wọn yóò ti fún wọn ní nǹkan. ó kù ọ̀la ni èrò ti kún bẹ̀ pítímú tí ọ̀pọ̀ àwọn ọmọdé sì sùn síbẹ̀. nígbà tí yóò sì fi di aago 5 fẹ̀rẹ̀ ọjọ́ náà, àwọn èrò ti bẹ̀rẹ̀ sí ti ara wọn lọ́pọ̀npọ̀n, kálukú fẹ́ ṣáájú ẹnìkejì débi tí wọn yóò ti gba nǹkan. ìyẹn lọ̀rọ̀ ṣe di tìmí ń tì ọ́, tó sì fi di ohun tí àwọn èèyàn ń tẹ ara wọn pa. nígbẹ̀yìn àwọn ọmọ 35 ló kú. ohun aburú gbà ni. ta ni yóò wá jẹ̀bi ọ̀rọ̀ yìí? ṣé àwọn òbí tó mú ọmọ wọn wá láago 5 fẹ̀rẹ̀ síbi ètò tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ ni? àbí àwọn tí wọ́n ní kí ọmọ wọn wá sùn síbẹ̀ kílẹ̀ tó mọ́? àwọn tí wọn kò ní sùúrù fúnra wọn, tí wọ́n ń ti ara wọn ni wọ́n jẹ̀bi ni? àbí àwọn tó dáná ètò kalẹ̀ tí wọn kò fura pé èrò yóò pọ̀ tó bẹ́ẹ̀ yẹn, tí wọn kò sì ṣètò tí àwọn tó wà níbẹ̀ kò fi ní tẹ ara wọn pa? níbi tí ọ̀rọ̀ ti di ààhin, nítorí bí àwọn kan ti ní àwọn Naomi àti Oríyọmí tó polówó ló jẹ̀bi,
ni àwọn míín ń sọ pé rárá o, ìjọba tí wọ́n ti fi ọ̀rọ̀ tó létí tẹ́lẹ̀ pé àwọn fẹ́ ṣe nǹkan kan tíjọba fúnra wọn kò pèsè ètò ààbò ni. ṣé bí ọ̀rọ̀ bá ti dà báyìí kò sí ẹni tí yóò fi ọ̀bẹ tó sọnù jẹ́ṣu, kálukú yóò máa tì í síra wọn ni. Oríyọmí Hamzat nígbà tí òun rí ibi tí ọ̀rọ̀ náà ń jó lọ, ó sáré padà lọ sórí rédíò láti máa lọgun pé wọ́n ti káńsù ètò yìí o, wọn yóò fún wọn lọ́jọ́ tuntun. Àmọ́ ẹ̀pà kò bóró mọ́, aṣọ kò sì bá ọmọ yẹ ti rin ìhòòhò wọjà. Àwọn tí wọ́n wà níbẹ̀ kò gbọ́ mọ́, kálukú fẹ́ gba owó tí wọ́n fẹ́ pín fún wọn ni. Nígbà tí ọ̀rọ̀ sì di wàdùwàdù, ọ̀gá iléeṣẹ́ rédíò náà bọ́ sí àárín àwọn èrò, níbẹ̀ lòun náà sì ti farapa. Naomi tó dáná ètò gan kò tí ì dé síbi ayẹyẹ nígbà tílẹ̀ kò tí ì mọ́, kò sì sẹ́ni tó mọ ìgbà tó fẹ́ dé, bẹ́ẹ̀ ni kò rí àyè débi ètò náà títí tí ohun tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Ohun tó fà á tí ẹjọ́ náà kò fi rí bì kankan lọ nìyẹn. Lóòótọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọlọ́pàá ti mú àwọn mẹ́ta, tí wọ́n mú Naomi, tí wọ́n mú Oríyọmí àti Abdullahi Fasasi tó jẹ́ ọ̀gá iléèwé Islamic High School tí wọ́n ti fẹ́ ṣe ayẹyẹ náà ní Basọ̀run Ìbàdàn. Lọ́jọ́ tí wọ́n kọ́kọ́ gbé wọn délé ẹjọ́ májísrèètì, ìyẹn ọjọ́ 24 oṣù kejìlá 2024, ni adájọ́ tí wọ́n bá adájọ́ Lábísí Ògúnkànmí tí wọ́n ní tìmọ́lé nítorí ó lóun kò sí nípò láti dá sọ́rọ̀ ẹjọ́ náà rárá. Adájọ́ májísrèètì lòun. Bẹ́ẹ̀ ni Naomi àti Oríyọmí dèrò Agodi tí wọ́n sì ṣe odidi ọ̀sẹ̀ 4 níbẹ̀ kí wọ́n tó wá padà kó wọn sílé ẹjọ́ gíga lọ́jọ́ 13 oṣù kínní 2025. Ní ilé ẹjọ́ gíga yìí ni adájọ́ tó gbọ́ ọ̀rọ̀ wọn, ìyẹn adájọ́ Ọláwọyìn, ti dá ọ̀rọ̀ náà lójú, níbẹ̀ ló sì ti fi gígùn gbogbo ètò ìjọba. Olùpẹ̀jọ́ tó jẹ́ kọmíṣánná fún ètò ìdájọ́ Abíọ́dún Àìkọ́mọ múra kankan wá ni, ó sì ń sọ fádájọ́ náà pé ẹjọ́ apààyàn làwọn fẹ́ bá àwọn èèyàn náà ṣe nítorí àwọn ni wọ́n jẹ́ kí àwọn ọmọ ọlọ́mọ kú. Àmọ́ adájọ́ yìí ní ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀. Ó ní ẹjọ́ yìí kì í ṣe ẹjọ́ apààyàn nítorí àwọn èèyàn náà kò mọ̀ọ́mọ̀ pa ẹnikẹ́ni, ọ̀rọ̀ náà ṣèṣì ni, bẹ́ẹ̀ ni kì í ṣe ọwọ́ wọn ló ti wá. Níjọ́ náà ni adájọ́ náà fún Naomi, Oríyọmí àti Fasasi ní bẹ́ẹ̀lì tó sì ní kí wọ́n máa lọ sílé títí tí ẹjọ́ náà yóò fi bẹ̀rẹ̀. Ó jọ pé ohun tí ìjọba rí ló jẹ́ kí wọ́n sinmi gbogbo ète tó ti wà nínú wọn tẹ́lẹ̀, nítorí ohun tí wọ́n rí kò bá èrò tí wọ́n mú. Nígbà tí Hamzat ti padà dé iléeṣẹ́ rédíò ẹ̀, níṣẹ́ làwọn èèyàn ń rọ́ lọ kí bí ìgbà téèyàn ìbá ti Mẹ́kà dé, títí lórí àwọn tí ọmọ wọn kú pàápàá, tí wọ́n sì ń sọ fún ìjọba pé kí wọ́n fi Hamzat sílẹ̀ nítorí olóore àwọn ni. Fún bí ọ̀sẹ̀ kan sí méjì, ohun tí àwọn èèyàn náà ń ṣe nìyẹn, èyí tó fi hàn ìjọba pàápàá pé ọ̀rọ̀ náà kò rí bí àwọn ti rò ó sí. Àwọn aráàlú kò fẹ́ kí ìyà kankan jẹ Naomi àti ẹnìkejì rẹ̀. Bí àwọn èèyàn ti ń ṣe lọ́dọ̀ Hamzat, bẹ́ẹ̀ náà làwọn èèyàn míì ń ṣe fún olórí Naomi, láti Ilé-Ifẹ̀ títí wọ Àkúrẹ́ títí dé Èkó àti Ìbàdàn tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Ohun tí àwọn èèyàn ń sọ ni pé aláàánú lọmọbìnrin náà, ẹni tó ní tó ń fún ẹlòmíì jẹ ni. Wọ́n ní kì í ṣe irú Naomi ni ìyá gbọ́dọ̀ jẹ nítorí pé ó fẹ́ ṣoore. Wọ́n ní bí ìyá bá ń jẹ irú obìnrin olórí yìí, oore yóò sún àwọn èèyàn láti máa ṣe. Ẹjọ́ tí wọ́n ń rò kiri rèé, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ káàkiri nìyẹn. Ohun tó jẹ́ kí ìjọba tún èrò ẹ̀ pa lórí àwọn méjèèjì rèé, torí pé wọ́n rí i pé ẹni tí ìlú ń fẹ́ ni wọ́n, bẹ́ẹ̀ ni wọn kò sì ka ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀bi wọn. Nígbà tí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi, kò lè pẹ́ lórí ìkúnlẹ̀. Bẹ́ẹ̀ sì ni bí alára bá ní ara kò ro òun, ibà ni aláàárò lásán gbọ́dọ̀ máa kí pé ó kú àìsàn, ó kú àìwò lọ. Ìjọba ti rí ibi tí ọ̀rọ̀ náà fì sí, kò sì sí ohun tí wọ́n lè ṣe ju kí wọ́n tú okùn lára ọ̀rọ̀ náà lọ, kí wọ́n sì fi àwọn tí ẹjọ́ ọ̀hún kàn sílẹ̀ kíákíá. Ohun tí wọ́n sì ṣe náà rèé o, nítorí àwọn èèyàn ìjọba fúnra wọn ni wọ́n wá sí kóòtù tí wọ́n sì ní àwọn kò ṣe ẹjọ́ mọ́. Bí àlá lọ̀rọ̀ náà rí lójú àwọn tí wọ́n kọ́kọ́ gbọ́, nítorí gbogbo wọn lẹ̀rù ìjọba bá. Ohun tí wọ́n sì bá lọ sí kóòtù nìyẹn. Wọ́n ti gbọ́ ní kọ̀rọ̀, wọ́n ti gbọ́ lẹ́nu ìjọba fúnra wọn ní gbangba pé ẹjọ́ làwọn yóò fi yanjú ọ̀rọ̀ náà, pé bí ilé ẹjọ́ bá dá wọn láre àwọn faramọ́, ṣùgbọ́n pé kí àwọn má bá àwọn èèyàn náà ṣẹjọ́ yẹn, alá tí ò lè ṣẹ nìyẹn o, kí wọ́n tètè lọ gba lọ́ọ̀yà tó bá dáa lọ́wọ́ ara wọn ni. Ìyẹn ni ìbẹ̀rù ṣe wà fáwọn olólùfẹ́ Naomi àti àwọn èèyàn tó fẹ́ ti Oríyọmí ọ̀gá àgídìgbò. Àmọ́ bí wọ́n ti pe ẹjọ́ náà, bẹ́ẹ̀ ni olóòtú ètò ìdájọ́ ìjọba Ọ̀yọ́ yìí, Abíọ́dún Àìkọ́mọ dìde,
tó ní àwọn kò bá àwọn èèyàn náà ṣẹjọ́ mọ́. Ìjọba ti tú ọwọ́ kúrò lára ẹjọ́ ọ̀hún, àwọn kò pè wọ́n lẹ́jọ́ kankan mọ́ o, wọ́n lè máa lọ lálàáfíà ara. Bí oko ò bá jìnnà ilá kì í kó, torí bí àìkọ́mọ́ ti sọ̀rọ̀ yìí náà ni adájọ́ Kamarudeen Ọláwọyìn ní kò sí ohun kan tẹ́nìkan tún lè ṣe o, àwọn tó pẹjọ́ ti láwọn kò ṣẹjọ́ mọ́. Bẹ́ẹ̀ ló lu kóńdó mọ́ tábìlì iwájú ẹ̀ ńláṣẹ́ bá gùn ún, wọ́n ní kí olórí Naomi àti Oríyọmí máa lọ. Àwọn oníròyìn kò fi àìkọ́mọ́ lọ́rùn sílẹ̀, wọ́n bi léèrè pé kí ló dé gan-an tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi láwọn kò bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe ẹjọ́ mọ́. Àìkọ́mọ́ ní nígbà tí irú ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ tí ó hàn lójú àti lára àwọn tí ọ̀rọ̀ náà ṣẹ̀ sí lọ́wọ́ pé wọ́n ti kábàámọ̀ ohun tó ṣẹlẹ̀, wọ́n sì káàánú ìjàmbá tó wáyé tí àwọn aráàlú sì dúró tì wọ́n gbágbágbá. Kò sí ohun tí ìjọba kankan tún lè ṣe àfi kí ìjọba fúnra wọn gbọ́ràn sí àwọn aráàlú lẹ́nu kí wọ́n sì jáwọ́ nínú ẹjọ́ bẹ́ẹ̀. Ohun tá a ṣe ni pé ohun tí aráàlú fẹ́ ńlá ṣe. Àwọn tí ọ̀rọ̀ kan ti jáde sọ́dọ̀ àwọn tí jàǹbá ṣe àwọn èèyàn wọn, wọ́n ti bá wọn sọ̀rọ̀, wọ́n ti bá wọn kẹ́dùn, àwọn yẹn sì ti sọ pé àwọn kò bá wọn ṣe ẹjọ́ kankan. Nígbà tí ìyẹn bá sì ti ṣẹlẹ̀, kò sí ibi tí ẹnìkan ti lè rí ẹlẹ́rìí tí yóò jẹ́rìí tako àwọn èèyàn yìí, nítorí àwọn tí ọ̀rọ̀ kàn kò gbà pé wọ́n ṣe àwọn níbi. Ohun tó jẹ́ ká fi ẹjọ́ náà sílẹ̀ nìyẹn o. Bí a bá sì fẹ́ wí lóòótọ́, ọ̀pọ̀ èèyàn ni inú wọn dùn nígbà tí wọ́n gbọ́ ibi tí ẹjọ́ náà forí sọ. Wọ́n ní ohun tó yẹ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe gan-an ni wọ́n ṣe yẹn. Inú àwọn tí ọ̀rọ̀ náà ṣẹ̀ sí lọ́wọ́, olórí Naomi àti Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú àwọn èèyàn wọn náà sì dùn, nítorí àwọn náà ti fi àmì wòyí ṣe àríkọ́gbọ́n gidi. Bẹ́ẹ̀ làwọn tí àwọn èèyàn wọn kú kò ronú púpọ̀ mọ́, wọ́n ti gba kinní náà bí àmúwá Ọlọ́run. Àfi ká wá bẹ Ọlọ́run kí Elédùmarè bá wa sọ ìlú wa yìí dẹ̀rọ̀, kí ebi alẹ́ má pa wá, kí tòwúrọ̀ pàápàá má pa wá níbikíbi, ká sì má pàdé ohun tí yóò jẹ wá lọ́nà bàbá wa ohun tí a ó jẹ lọ. Kí ọba Aláwùrábí gbà wá lọ́wọ́ ìjàmbá irú èyí, a ò ní gbélé gbọ́fà láì rogun. Ọláyíwọlá Alága ló ṣètọpinpin ọ̀rọ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.